nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. ọba ẹ̀wọ̀n tó lọ́dọ̀ àlùbọ́nìkà iná ní yá ayọ̀ ànínáàsù kọ́dé ìjà àti òkùnkùn ẹ̀ẹ́sẹ̀ òkùnkùn lọ́wọ́ òkùnkùn wọ́n sì fá ọ̀rọ̀ ní máa pè ṣòro wà ó dá wàrà máa yá ayọ̀ ànínáàsù kọ́dé ìjà àti òkùnkùn ìjọba ilé wà Sujuri Oja Rahmatun lil mu'minin Olùbọ́dí ayọ̀ bí àmọ́bìnrin láàrin àgọ́rin ọ̀dá èrò pẹ̀lú ẹ̀dínà. Àìkọ́rin ló sáńdẹ́lẹ̀ lọ́wọ́ wa lọ́wọ́ láti gbogbo gbangba ẹjá padà sọ́dọ̀ ọlọ́run ká padà sí Al-Qur'ani. Káfí Al-Qur'ani fọ ọkàn wa mọ́, káfí Al-Qur'ani fọ ahọ́n wa mọ́, káfí Al-Qur'ani fọ ẹ̀mí wa mọ́. Ìrọ̀lẹ́ ọjọ́ àpáta Al-Qur'ani lára rẹ̀ kọ̀ẹ́ káàpá ń tí ọmọ ìta Al-Qur'ani. Lọ́nà tó gbé mo pẹ̀ ní ẹni ìlú. Ọ̀jọ́ àdúgbò lọ ìgbàgbọ́ mìíràn ní ìkọ́. Wọ́n tó wà ní àyín látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba yín. Òṣìṣẹ́ orin náà fi súnú rìn. Àtijọ́ máa jẹ́ ìwòsàn lórí ẹ̀mí yín, ọkàn yín, àyà yín tó dún títò ṣe rí. Wàhùjọ́ wà lọ́kàn èrò mi ní. Wọ́n ní kí wọ́n máa jẹ́ náà, yóò máa jẹ́ tọ́tọ́ náà fún yín. Òṣìṣẹ́ Ẹ̀rọ ọlọ́run ọba pẹ̀lú òkè ọlọ́run ọba òun náà ní Al-Qur'ani àwọn náà ní ànábìwọ̀n Muhammad rámà ń bẹ̀. Ìjọba tó wà rẹ̀ lọ́mọ lẹ́yìn ànábì àgbọ̀dọ̀ bá wà tó tako àwòkò tó tako ànábì. Nítorí pé bẹ́ẹ̀ bá gẹ́ni tó dúró náà máa sọ̀tà láti fún ànábì dáadáa. Kọ́gbọ̀dọ̀ ànábì wọlé sọ́dọ̀ ẹ̀rọ ọlọ́run ọlọ́run. Àwọn àdúgbò yẹn ṣàrà aláwọ̀ tààlà àmọ̀ṣẹ́ ìmọ̀dá. Àmúra máa ń sọ ńlá aláàrẹ̀ ẹ̀rẹ̀ bàrá. Àwọn ìṣẹ̀ ńlá aláàrẹ̀ ẹ̀rẹ̀ bàrá. Ẹ̀yà ṣàrà aláwọ̀ tààlà àmọ̀ṣẹ́ ìmọ̀dá. Àmúra máa ń sọ ńlá aláàrẹ̀ ẹ̀rẹ̀ bàrá. Àwọn ìṣẹ̀ ńlá aláàrẹ̀ Lọ́wọ́dún pé àránkúrá náà yẹ ṣe tí kò ń gbàdá ẹ̀yìn. Àwọn ìkúrò náà yẹ ṣe tí kò ń gbàdá ẹ̀yìn. Àwọn àdúgbò orí Al-Qur'ani gẹ́gẹ́ bí ògùn táà fi wo àmù tí ṣe ìyáṣẹ́ Al-Qur'ani ní kò sí nǹkan mí. Àwọn ìkúrò àjọ̀kìrì wá pẹ̀lú àgbá. Àwọn àdúgbò orí Al-Qur'ani gẹ́gẹ́ bí akọrọ. Ọ̀tọ̀ ni sọ́nà ìwọ, ọ̀tọ̀ ni tìrìyàkù náà máa jẹ́ àkóró ìwọ. Àwọn amúlórí Al-Qur'ani gẹ́gẹ́ ìwọ lọ́wọ́ báyìí. Ọlọ́kùnrin àrá ìgbé ara. Ìkúrò Nàìjíríà ó fi lù ú jú. Ọlọ́kùnrin dàbí ìgbé tí gẹ́gẹ́ bí ẹ̀rù ní tí ń gbé wọ̀ tó ń wá jẹ́ rí. Àrá olùdarí ọ̀rọ̀ ń bè sọ bá. Ẹni tí gbé ìmọ̀ kàkà ọlọ́run lórí wọn. Àìmọ̀ kàkà Al-Qur'ani láti náà. Gbogbo bẹ́ẹ̀ tí ń dáná ọ̀tẹ̀, ọlọ́run sì ń bomi ipá fún ní ẹgbẹ̀rún ọlọ́run èyí tó bẹ́ẹ̀ lọ́dún yìí, ọlọ́run ẹ̀yà kan ṣoṣo. Ìkúrò Nàìjíríà ti ní ojú mi. Ayọ̀kúrò Ànàgbé Nàìjíríà ti ojú. Àwọn àgbẹ̀ sọ̀tà. Ọlọ́run wá ní olùgbé gẹ́gẹ́ bí ìmọ̀nà, ó náà ní mọ́lẹ̀. Ọba bí Al-Qur'ani ayé lọ́mọ rẹ̀ wù. Ilé ìkọjá ọkọjá agbára ògùn. Ògùn bá lè yìí. Ọlọ́run ń gbé bẹ̀. Kùránì ń gbé bẹ̀.
ẹni tó bá ń gbà fọlọ́ ọ̀hún àbá pé àṣì ìpínlẹ̀ ló kù sí ìpínlẹ̀ ló parẹ́ sí. ọ̀dọ̀ ni títí ọwọ́ ní kòrò àdìjọ mẹ́mẹ́. àwọn ẹgbẹ́ ń sọ fún ẹbí náà kùránì dáadáa. ètò ọ̀rọ̀ tí kò àdìjọ mẹ́mẹ́. ramadana mi ká gbọ́dọ̀ àtọ̀ kùránì ramadana bá jọ pé ẹ má jìnnà sọ kùránì. ètò ọ̀rọ̀ tí kò àdìjọ mẹ́mẹ́. ètò ìṣe ليس بشهادة دون شقاء. Ẹ̀sẹ̀ wá ní sẹ́mẹ́jì náà. Ó ń bí ìdámọ̀ gbogbo ń wáyé o. Ẹ̀yìn ẹgbẹ́ ayé. Sọ́wọ́ olùkọ́ ní lọ́dọọdún. Lọ́dọ̀ oṣù ìbò ní bẹ́ẹ̀ bá wo tí wọ́n sọ fún ẹni kọ́mẹ́ntì àgbápọ̀ rẹ̀. Tọ́jú mẹ́tẹ̀ wá kà pé wá ìrẹsì tó wọ̀ ní ìdára ní bẹ́ẹ̀ lára rẹ̀. Èmi dúdú ń bẹ̀rẹ̀ kan rẹ̀ lójijì àti àtàwọn fọ́lọ́ àtàwọn ìjókòó rẹ̀. Ẹ̀mọ́ fẹ́lẹ̀ ilé ìrìnàjò bá dé ìrọ̀mọ́ àti àtàmà ìrìnàjò bá dé. Lọ́kùnrin kọ́dé ìwọ̀n mi náà ìgbìṣọ́ àwọn ọlọ́rin mẹ́lẹ̀ ìkọ̀kọ̀ ọrùn bí i ìrọ̀bí ìrìn kúrò ẹ̀dá fún gbogbo wa inú mo fẹ́ sọ̀kalẹ̀ sí mú lọ́wọ́ ní bẹ́ẹ̀ ọlọ́run Ramadana ní lọ ọlọ́run ọ̀rọ̀ nìkan Ramadana ní lọ sàárọ̀ ọ̀rọ̀ nìkan Ramadana ní lọ dáadáa tá ń ṣe sí wa nígbà Ramadana bá dé ọ̀rọ̀ nìkan Ramadana ní lọ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ nìkan lára wa Ramadana ní lọ wákàtí mọ́ra àwọn ọ̀rọ̀ nìkan lára wa Ramadana ní lọ ìmọ̀ ṣe dáadáa ṣẹ́bí sára láàrín nínú abẹ́ àmọ̀ tó ní ládámù Ramadana kọlọ́dúdá Ramadana ní lọ kámi sí ara wa kọlọ́dúdá bí Ramadana bá tán Ramadana ní lọ kámi ọ̀ṣọ́ dáadáa síra wa lọ́wọ́ ọba fẹ́ kábẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba Ramadana ní lọ ọlọ́wọ́ ọlọ́bì kan kámi ọ̀ṣọ́ nípa jẹ́ ìyànjẹ́ kí ó ṣèwà fẹ́ dá ọgbọ́n àbí pápájúlọ nínú Ramadana kábẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba tọ́bá rẹ̀ máa ń yóò kílé olùkọ́ ànàbìrá mátínú àbúrá wàmá yẹ́kílá olùkọ́ ànà yẹ́lẹ́kọ́ nàámà wàmá yẹ́jàbí olùkọ́ ànà yẹ́lẹ́kọ́ zọ́ọ̀nà àti ìjíjẹ́ mẹ́tàún fún olùkọ́ fẹ́wọ́ mẹ́kìlá ìdáàbùn ṣùgbá ọmọdé nàgbùn ìdàmọ́ mi nàjá olóyè máa yàtàkàtà àzábà jahannama yàtọ̀ ilẹ̀ lọ́kẹ́ṣẹ́ àzábà jahannama. Lábẹ́rẹ́ ọlọ́run ká ṣe kára síra wa. Mọ́jọ́ Ramadana ìdámúdẹ́mù lè ní ìbáyé. Ọlọ́run tó ń di kí àwọn tó ìfọ́dà. Àwọn ní Ramadana nílò yìí, àmọ́ ìbádà ọlọ́bì dandan. Ọlọ́run tó ń di kí àwọn tó ìbádà. Tìláwà ìwánà ọlọ́bì dandan. Olè bá àwọn ayélujára ìwánà ọlọ́bì dandan. Ọlọ́run ó sọ̀rọ̀ ìtàwà ìjọdún ó sẹ̀yìn bá rẹ̀. Ìgbóni náà tàbí orí wa, ìmọ̀ ìdílé ọlọ́bì dandan orí gbọ́ngbẹ́. Ọlọ́run bá kásà ẹni náà bá jẹ́ ṣàánú àwọn ọgọ́kùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ dáadáa tó ṣe Ramadana ọ̀rọ̀ ìtàkà bí i lẹ́yìn Ramadana. Ọlọ́rọ̀ tó jẹ́ ayé jù láàmọ́ ìgbà ìdáwó má fi gbogbo iṣẹ́ rẹ̀ iṣẹ́ tó lè ó láti paríkà má fi ilẹ̀ lẹ́yìn Ramadana. Kò sí ti fi ìwọ́n pátá ìrọ̀lẹ́ sí adá. Àbámi ọgbẹ́ nínú orí ìdánwẹ́ níwájú ọlọ́run ọba bọ́lá jọkùn áfíríkà Ramadana ربنا ويرى عبادا وحي ربنا ويرى عبادا ولا تقوى عبد رمضان يا ما جاءت عبادا رمضان كان ọba tó dá wa bí na mọ̀ náà Ramadana bá tán ọba náà ń bẹ̀rù ẹ̀dá gbogbo wa lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lọ́pàá wa ẹ̀dá àdúgbò dáadáa Ramadana bá tán àbí ọlọ́run oore ìkẹ́ àánú ìfàyàbalẹ̀ nígbàdúrà nígbàmù Ramadana tá a wà yìí ọlọ́run wọ́n fi tó bẹ̀rù ọlọ́run ọlọ́run ìbáta ní ọlọ́run
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún. Tó kù yìí. Ẹnu gẹ́gẹ́ tó kù yìí. Tí wọ́n fi pé lè bá sọdún ń jọba yìí. Sọ fún wa tí Sùlùtọ́nù Sókótó. Sùlùtọ́nù Sókótó láàmú àyètí. Àtẹ́gbẹ́ àwọn ọ̀rọ̀ ṣe. Láti ẹ̀rọ ọba Sókótó náà sọ fún wa. Àbọ̀ bàbá náà wà kéde. Ìjọba sọdún lè. Ìjọba sọdún lè. Wọ́n lọ gbọ́ndàmbà yìí wọ́n kárí gbogbo òlú lọ́rin pẹ̀lú kàkàkí. Ìlọrin gbogbo wọn bí. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ wà pọ̀ táwọn máa gbé wọn máa fò sókè. Àti bàbá sọdún lọ́la bá a ti bá a ní. Ó sì ti bẹ̀rẹ̀ wọn nínú àwọn ìyẹn àtẹ̀lé lómi bàbá ọba ní ìbẹ̀rẹ̀ náà tẹ̀lé. Ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ bàbá ọba ní Bismillahi. Ìlàfi Fatiha. Olùdó àti Lágbà yìí. Ọlọ́run kọ́ gbà fún wa. Ṣùgbọ́n àwọn ìyàwó ìlàfi Kùrẹ́ṣ. Ìlàfi ìwé rẹ̀ dáta ṣùgbọ́n àìwọ̀sẹ̀. Ìyá mi lọ́wọ́ àádọ́ pé ìyá mi láti àmọ́ ìlú ọ̀hún.